tí wọ́n bá ní doctor ní èèyàn àbí kí wọ́n sọ pé professor ní èèyàn, dájúdájú ẹnìyẹn ti ní ìmọ̀ ìjìnlẹ̀ ni. Ẹnìyẹn ti ní ìmọ̀ ìjìnlẹ̀. Bàbá yìí ó dà pé university ni bàbá yìí ti ń ṣiṣẹ́, I think. I know that pé department of religion ni wọ́n wà. Now wọ́n máa ń sọ̀rọ̀, wọ́n á jáde, wọ́n á sọ àwọn kankan. Mo sì máa ṣá láti gbé fídíò wọn, màá sọ̀rọ̀ nípa fídíò wọn, màá fi wọ́n wọ̀nyí láìpẹ́ yìí ní orí ìkànnì yìí. Tí n bá dẹ̀ ní àǹfààní láti lọ rí bàbá yìí, màá lọ interview wọn. Ṣùgbọ́n mo rí pé bí àwa èèyàn ṣe ń jáde ká máa takora wa bíi pé ẹnìkan ló mọ̀ tán àbí ẹnìkan ló mọ̀ jù ẹnìkan lọ. Ìṣẹ̀ṣe lónìí kò sí àkójọpọ̀ ọ̀rọ̀ tó jẹ́ pé bí àwọn bàbá wa ṣe ń ṣe leléyìí, bí ó ṣe wà bíyá 2000 years ago, 3000 years ago, nǹkan tí wọ́n ti kọ sílẹ̀ ní eléyìí.